olóyè Sunday Igboho ẹ lè dá àwọn báńdíìtì mú o ẹ lè dá kojú àwọn báńdíìtì o bàmí olóyè Sunday Igboho ẹ lè mú àwọn báńdíìtì ẹ jẹ́ n sọ rísì tí mo sọ pé ẹ lè dá àwọn báńdíìtì mú ṣe rí ẹni tó ṣe àfẹ́rì fún aáyán ló ṣe àrìnà kò fàdíyẹ ṣe rí nígbà tẹ́ ti ń bọ́ ọ̀tá tẹ́ fi lè sọ pé bíjọba bá aláwọ̀ mi kí n lọ bá àwọn báńdíìtì ẹ fọlọ́n búra ẹ ṣe kinní kan ẹ mú wọn láìfù báyìí bàmí Sunday Igboho ẹ lè dá wọn mú ẹ lè mú wọn láìfù tí ẹ bá fẹ́ ṣe kinní tẹ́ ẹ mọ̀ pé ẹ fẹ́ ṣe kinní ẹ má wá sórí afẹ́fẹ́ rárá kẹ́ ẹ wá sọ pé ẹ fẹ́ máa àwọn báńdíìtì tẹ́ ẹ bá fẹ́ ṣàṣeyọ lórí àwọn báńdíìtì ẹ má jẹ́ kí wọ́n mọjọ́ tẹ́ ẹ máa lọ ẹ ti mọ àwọn tẹ́ ẹ jọ máa lọ ẹ má sọ pé kẹ́nìkan kó jáde wá kán jọ ẹ̀yin kẹjọ lọ mú báńdíìtì ìjọ wo lẹ rí báńdíìtì tẹ́ fẹ́ wá ṣèkọlù sí agbègbè kan àbí agbésúnmọ̀mí tẹ́ fẹ́ wá ṣèkọlù tí wọ́n kò síjọ́ tá a rí báńdíìtì tẹ́ fẹ́ wá ṣèkọlù síbì kan lágbègbè wa tí wọ́n fi sórí ayélujára gbogbo ọmọ Yorùbá ẹ ṣí àfídíò kó kan gbogbo ọmọ Yorùbá lára àti gbogbo àwọn tá à ń ṣe àjìjàngbara tá a bá fẹ́ ṣe nǹkan fún àwọn tó ń ṣe wá níbi ẹ má jẹ́ ká máa gbé ọ̀rọ̀ yẹn wá sọ̀n láì ẹ lè fẹ́ lọ ibì kan ẹ fẹ́ lọ sí ẹnìkan ṣùtà ẹ wà máa sọ pé ẹyin à ń lọ ibà lọ́jọ́ báyìí o àti mú báńdíìtì lágbègbè báyìí àti mú kíní kan sáwọn pé à ń fara wa sínú ayé ni à ń fara wa sínú ìgbèkùn ni àwọn báńdíìtì tó ń fẹ́ wá ṣe wá níbi yìí wọ́n sọ fún yín wípé àmọ́ ń bọ̀ àwọn fẹ́ wá ṣe yín níbi o immediately ó máa já sájòjì ni táwọn náà bá fẹ́ ṣe wọ́n ṣùtà náà ẹ jẹ́ káwọn náà máa jájòjì táwọn náà fi lọ́ máa ṣe wọ́n ṣùtà ni ìyí tí mo fi ní bàmí Sunday Igboho lè rí àwọn pípù yẹn mú nìyẹn o tó bá ṣe pé kò sí ẹni tí fún wọn ní legit information ni àwọn Nigerian Army wọn ti rí wọn mú agbára wọn ju agbára Nigerian Army lọ ni wọ́n bá ṣe pé tó bá ní kí Nigerian Army ó lọ síbi báyìí wọ́n ti fún àwọn tó fẹ́ kọ́ àwọn Nigerian Army wọ́n ti fún wọn ní information nínú àwọn tó tún lóru wà lẹ́nu Nigerian Army wọ́n ti gbà bọ́dẹ̀ báwo wá ní ti bọ̀ àmì Sunday Igboho ṣe fẹ́ jẹ́ báwo lè ṣe fẹ́ ṣàṣeyọrí nígbà tẹ́ ti sọ̀rọ̀ yẹn jáde ẹ lọ lẹ́yìn kán mọ́ mọ̀ pé ẹ ń lọ rárá ẹ ṣiṣẹ́ yẹn successful ok ilé yín tán wá ń sókà bàmí Adéyẹmọ ilé yín tán wá ń sókà àwọn kẹ́kọ́ ló fún wọn information tó fi wálé yín tí ẹ bá gbé wọn fún wọn information sáwọn yẹn tó bẹ̀ láti wálé yín wọn àtúnṣe wá lójú wọn mọ́ ibi dá ti mọ̀ ní ẹ jẹ́ kọ́rọ̀ Nàìjíríà òye yín bàmí Adé Ìgbòho ṣà tí ẹ bá fẹ́ lọ ẹ lọ tí ẹ ní jẹ́ kẹ́nìbọ̀dì ò mọ̀ ẹ lọ tí ẹ ní pariwo pé ẹ ń lọ ni tẹ́ ẹ bá wá ṣiṣẹ́ yẹn tó bá successful á wà mọ̀ pé ẹ wà jáde wá pé èmi mo ṣe kinní ìyá wa ẹsẹ̀ mọ̀ pé ẹ̀yin lẹ ṣe bọ̀tẹ́ bá bi lè ń pariwo pé ẹ̀ ń lọ ẹ̀ ra àwọn bandits mú wàláhì ẹ̀ lè rí wọn mú because bẹ́ẹ̀ ṣe ń lọ yẹ nínú àwọn tó tẹ̀lé yín àwọn people yóò tún gádà àwọn ọmọ tó máa tẹ̀lé yín tó yẹ pé wọ́n ti máa rọ́ lówó tó yẹ pé wọ́n tún gbàbọ̀dì fọ́ta ayé tí èsì àyín gangan tẹ́ ẹ bá fẹ́ lọ ẹ lọ tẹ́nibọ̀dì ò ní mọ̀ ni ní tẹ́ ẹ máa fi láwọn bandits mú ni ẹ bọ́ ní tẹ́ ẹ sọ yẹn pé màá lọ máa Sunday tó ìjọba bá aláwọ̀ yìí ẹ lọ máa wọn bandits o bàmí ẹ lórí wọn mú o torí tẹ́ bá lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn Nigerian Army àwọn Nigerian Army ó máa jẹ́ kó yẹ yín pé ẹnu lẹ̀ ń jà ìní parọ́ fún yín Nàìjíríà tó yẹ pé ìlú ìdá kọ́lọ́wọ́ bá wa tún ṣe ní ìlú tá a wà tó yẹ pé ó ti di àríjẹ nídìí ìmọ̀ bàjẹ́ ìdí ìbàjẹ́ láwọn èèyàn ti ń jẹ nílùú yìí ni kọ́lọ́wọ́ bá dá owó gbogbo bíi tí ń ṣẹlẹ̀ kọ́lọ́wọ́ bá wa dá dúró ẹni tí ó tètè gbà wá kọ́lọ́wọ́ ètè rán sí wa